ẹ máa wá tó lọ bẹ́ẹ̀ láyé Umar láyé Uthman láyé ẹ dákun bọ́ọ̀ bá tẹ̀lé gbogbo àwọn eléyìí tá lọ ń tẹ̀lé tó ń ṣe mọ̀lúdí tá ń kìlọ̀ fún rẹ ni tó wá dàbí ìgbà tó pé ṣètọ́ ni jòkó tì wá tí ọ̀fẹ́ dìde yìí àwa ń gé wọn lọ́wọ́ wọ́n ń bọ̀ ká wọ́n ní mọ̀lúdí ànábì ọ̀dá ẹni tí ṣe Ibrahim Niyasi ló kù ẹ wá pé gbogbo ayé lọ́dọ̀ wa ń lọrin lẹ́sìn bàbá èèyàn fẹ́ lè máa rí ẹsẹ̀ gbé sí títí gbogbo Nàìjíríà kọ́dà wọn láwọn kan wá láti Togo láti Benin kílẹ̀ wá ṣe ń lọrin wọn láwọn wá ṣe mọ̀lúdí Niyasi in thousands ẹni ó láksidẹ́ǹtì ẹni ó sùn gbà pé torí tọ́lọ́ náà ni àwọn èèyàn máa wò wá báyìí pé bọ́lọ̀ ti fi ìjẹ́ Senegal sápọ̀ ọmọ Nàìjíríà ìjẹ́ ní àwọn ìlòmíọ̀ wà ara tíkẹ́ẹ̀tì nísìn ìmúlẹ̀ ń lọ wọ́n lọ Senegal lọ́ọ́ sí kíni mọ́lúdì Sheikh Ibrahim inna lillahi wa inna ilayhi raji'un àwọn wá rí ìfà torí ẹbá wa lọ́rẹ̀ nù wọn aláwọn ọ̀rẹ́ nù wọn gbá ọbẹ̀ ń wá láti ìlú yìí o àwọn ẹgbẹ́ kọ́dẹ̀ lómi èlò wá jí owó yìí nìkan wá practical things ní sọ fún yín o èmi ẹ̀pà lọ o àwọn èèyàn ti wá bá wa gbé ẹ̀dàkùn ẹ̀wà sí wá sí fáwọn ṣẹ́ máa tí wọ́n ń pè ń bòròró àwọn Fúlàní ẹ̀ ń pè ní herdsmen àwọn kẹsì ń lọ bá wọn ní abúlé àbá wọn wọ́n sì ń play on their intelligence ẹgbẹ́ kí ni wọ́n ń wí fún wọn pé owó mọ́kà míì ti wà kọ́dẹ̀ wọ pléènì lọ́bẹ̀ náà ni àkọ̀wọ́n tó èyí táwọn kìíní dánpò lóhun èlò lè yàn wọ́n bílẹ̀ lè sí nìgà lóòtọ́ wọ́n wá ń gba owó lọ́wọ́ àwọn bòròró Fúlàní pé àwọn láwọn wọ pléènì lọ mọ́kà àti bẹ̀rẹ̀ ni wọ́n sì gbé wọn dé airport lóòtọ́ àbí wọn wọ pléènì wọ́n sì wọ pléènì wọ́n sì kó wọn lọ wọ́n sì tí wọ́n sì kó wọn bọ̀ ẹ̀yìn náà ti dálájì nù kí ni frọ́dù musiba bẹ́ẹ̀ ti wí ǹgẹ̀ musiba ni èmi ọmọ bí ọmọ Nàìjíríà tí ṣe tọ́ ni tí ń kọ́ wa ní gbogbo àwọn ránranrun yìí bí ọba rẹ̀ bá ti lo mọ́ká ìmọ̀ Senegal wá kọ̀ wọ́n wọ́n tó gbé lọ pẹ̀rẹ̀ lọ́hùn ẹ̀rẹ̀ léyá ẹ̀rẹ̀ mọ̀lúdí wọ́n ti ń pẹ̀rẹ̀ tọ̀ yọ́ mọ̀ àdánwò bídíànù àfikẹ́ mẹ́gbà láyé yọ́ mọ̀ ràn ní wọ́n ni wọ́n tún ti bá débi nísìn pé bí wọ́n máa pẹ̀rẹ̀ mẹ́kà tí wọ́n lọ náà iná máa pẹ̀rẹ̀ yà iná wọ́n á lẹ́ràn wo ni wọ́n ń pa wọ́n á sẹ́mọ̀kún wọ́n gbọ́dọ̀ pàwọn pẹ̀rẹ̀ àdáyá àwọn èèyàn náà pèsè ìlàkà yìí ṣe sọ ṣiṣẹ́ mọ́ báyìí wọ́n náà wá láwọn ń pa súnà Nábì sallallahu alaihi wasallam ṣe rí pé Ọlọ́run forí jìn wá Nàìjíríà yìí ẹ̀yin náà yanu tọ̀ ń bí agbọ́rọ̀ wa dénú o ní tí àwa náà mọ̀ àtàwọn tí ń lọ àtàwọn tí ń pèèyàn sí òun la gbígbàgbà yìí sọjọ́ tà Nábì ṣe mọ̀lúdì tiẹ̀ bàbá ní Ànábì Abubakar tó rólé lẹ́yìn ńkọ́ Umaru ńkọ́ Usmanu ńkọ́ Aliyu ńkọ́ kọ́dà ká kú lọ́dọ̀ àwọn yìí Ìmáàmù Málìkì ńkọ́ ìbéèrè míì níjọ́ Ìmáàmù Málìkì ṣe mọ̀lúdì tiẹ̀ kọ̀dánwò rí Ìmáàmù Abu Hanifa ọ̀dánwò Ìmáàmù Shafi'i ọ̀dánwò Ìmáàmù Ahmad bin Hanbali ọ̀dánwò àbáwọn yìí ọ̀gbẹ́sìn yé mẹ́yàn bá gbọ́n nǹkan míì lókú o torí náà bá sinmi ká mọ̀tàn rẹ̀ ni mọ́ ìjọ́tọ́lọ̀ bá tó ní ká mọ̀tàn ra wa mọ́ torí sẹ́ màsírí tí ń bẹ ń bi ọ̀rọ̀ mọ̀lúdì tí òjò tán ìpìlẹ̀ rẹ̀ náà ní ràn tí òjò tán history tí ò sí parọ́ ni ìtàn ni ẹ lọ béèrè pé àwọn owó lọ́kọ́ ṣe mọ̀lúdì láyé lẹ́yìn almost 400 years lẹ́yìn tá Ànábì ò sí mọ́ 400 years lẹ́yìn Ànábì lẹ́nìkan tó ronú pé ẹjá ṣe mọ̀lúdì almost 400 tá Ànábì sí mẹ́fẹ́ kọ́rùn-ún rọ́ọ̀bẹ̀ níbo wọ́n sì ti ṣe ní Cairo tọ́rà kìí ṣe Mákà kìí ṣe Mẹ́dínà àwọn àwọn ló sì ṣe àwọn ọ̀tá ìsìláàmù ni ìtàn ní eléyè ṣe àìpàlọ́ o
ìtàn ní tẹ́yàn lè lọ ka ìtàn tí ó rí àwọn ni wọ́n ń pè ní ad-dawlatu al-fatimiyya the Fatimids ad-dawlatu al-fatimiyya wọ́n tún máa pè wọ́n ní al-ubaydiyya àwọn Shia ni wọ́n àwọn tí máa ṣe pè láwọn sọ̀hábí ànábì tí wọ́n ní ìyá ńlá wa Aisha ọmọ náà ni lẹ́nu wọn lọ́hùn qatalahumullah wa la'anahum gbẹ̀ni ọba aláìṣọ́ wọ̀ná ìbínú ọlọ́nkọ́ ma bóntọ̀ títí jọ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ ẹ̀ sàmí torí kọ́mọ̀ ẹ̀gbọ́n ti mé sí ọlọ́wọ̀ ní jẹ́ tọ̀ atẹ́gùn wọn ti fẹ́ sí kó yíò à ń gbọ́ àwọn wá sí mi tá ń gbóòrùn irú àwọn ọ̀rọ̀ ránran báyìí mẹ́ o ọlọ́wọ̀ ní jẹ́ wọ́n dọ́dọ̀ ti wá o àtàrọmọdọ́mọ wá o gbẹ̀yàn bá wá kéwú débi pé Abubakar ló kù tí tọ́píkì wá sí gbé ọmọ náà ni ọlọ́nkọ́sọ́ èmì mẹ́ kọ́sọ́ ẹ̀yìn náà mẹ́ thaniya thnaini idhuma bilgari Abubakar lọ́lọ́run ròyìn báwọn ní Kùránì bá torí náà àwọn Fatimiyya yìí àwọn ni wọ́n kọ́kọ́ ṣe mọ́lú kọ́nà mọ́lúdì kan kí wọ́n dálẹ̀ ó tó mọ́lúdì mẹ́fà tí wọ́n dálẹ̀ sẹ́rílẹ̀ ìtàwọn kan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí pé ká tún hun ti ṣe àwọn náà wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní mọ́lúdì ìtàlí lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Fatima lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Hassan lọ́tọ̀ wọ́n ní mọ́lúdì ti Hussein lọ́tọ̀ tànẹ́bì ni wọ́n kàn rí sẹ́ẹ̀lì fáwọn ayé ló tètè ta ní gbogbo àwọn alfáà tó wá láyé ń gbà náà ni wọ́n takò wọ́n pé èwo lẹ gbédè yìí láti gbà tí Islam ti ń bẹ 100 kìíní kejì kẹta ìkẹrin ìkílìmbó lẹ ti ké ti yín wàláhì àwọn àfáàjọ náà dìde àmẹ́ pé kí ni òjé wọn ọ̀rọ̀ náà lọ kí ni mo pa àwọn Fatimiyya yìí àwọn olóṣèlú ni wọ́n o àwọn ni wọ́n ń rúlù Cairo ń gbà wọn sẹ́mọ̀ báwọn olóṣèlú jùwa náà ti ń ṣe níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe mọ̀lúdì yìí wọ́n wá dáná fáwọn èèyàn wọ́n ha nǹkan fáwọn èèyàn aṣọ ẹ̀bùn ṣẹ́rígbà táwọn àfáà wá dìde tí wọ́n wá ń pé mọ̀lúdì ọ̀dá ọwá di pé ní ẹ̀yẹn tí ń fún wa lóúnjẹ ẹni tí ń ra sọ fún yẹ̀yà àfáà yí ẹ̀mọ̀ dáa níjò lẹ́yìn ti fún wa ní ṣe náà kí òjò tán dòní náà oúnjẹ tí ń bẹ́ndì mọ́lúdì ní òjò tán o wàláì gbogbo bẹ́ẹ̀ tí lẹ́ mọ́ bí ànábì ṣe mọ́lúdì àwọn náà mà àwọn náà gbà pé ànábì ò ṣe àwọn náà gbà pé Abubakar ṣe Umaru kí lẹ́ wá ń wá ń díẹ̀ ìkànnì náà ni ó ti dọ̀nà kíni ti dọ̀nà oúnjẹ ẹnbílópù ẹlòmíì nísìn ibi ọba dẹ́kìnì ilé rẹ̀ dé mọ̀lúdì tọdún ilé rọ kíláàsì ilé kéwú tí ọgbà àwọn mọ́mọ́ mọ̀lúdì ọdún iní tí ń tágẹ́ẹ̀tì pé yóò kún àmọ́ ká bẹ̀rù Ọlọ́run ká mọ̀ kí gbogbo ń ta bá rí láyé ń tọ́ bá Ọlọ́run bá kọ́ mọ́ wa nìkan ní ọ̀dọ́dọ̀ wa a wà àkáǹtì fún wàláhì ò lè ní kọjá ń tọ́lọ́run bá ní ọ̀dọ́dọ̀ rẹ̀ Ọlọ́run bá lò ní dẹ́kìnì ilé òun náà dé lọ bọ́lọ́run ò ní dẹ́ mẹ́jẹ́ ṣe tọ́ ní òwúlẹ̀ tán in tí ọ̀dá kò lóókọ méjì gíní ọ̀dá ni àmọ́ mo fẹ́ sọ fún yín síkírìtì tí ń bẹ́ẹ̀ láti pìlẹ̀ náà ni wọ́n lọ oúnjẹ ẹ̀bùn mọ́ mọ̀lúdì láti jọ wọ́n ti introduce ẹ̀ láti sẹ́lẹ̀ ọ wá di pé ńgbà táwọn àlùfáà ń takò ọ wá dàbí ìgbà tó gbé èèyàn bú ni àwọn àfáà yìí gbé níjò láti ríru irú oúnjẹ báyìí èyàn ń ṣe báyẹ̀ tó wá ní ẹ̀yà àfáàyẹ ẹ̀mọ́ dáa òun náà ni ọ̀wájọ́ tán dò ní àmẹ́ni Ọlọ́run bá fẹ́ lò yọ mọ̀ pé tí ọ̀dá kò ló kọ méjì kíní ọ̀dá náà ni wá ọ̀nà oúnjẹ ìmí ọ̀nà oúnjẹ aláàlẹ́ pọ̀ ní ìsìláàmù tó jẹ́ tí ò ní hún ọ́ tó ní rojọ́ lálìkìyámọ̀ àmẹ́yẹ envelope tó wulẹ̀ há tí wọ́n dà sí Ọlọ́run kí lọ wá ń bẹ́ẹ̀ torí náà ọjọ́ ti lọ sẹ́rí gbogbo ọdún ọdún àtèyí tí gbogbo wa náà mọ̀ kéèkì la wádé àyín ọdún olólùfẹ́ ọdún kíní àtèyí tó ti ẹ̀ burú jù lè ta lọ́mẹ́sìn torí yíhun tó jó burú ni pé sẹ́mọ̀pá burú rí ò ní tètè hàn títọ̀ ń nìsín àfi ẹni tó bá fẹ́ lò fẹ́ ẹnu yọ́ mọ̀ pé valentine àbíjílẹ̀ ń pè kò sí nínú tá nẹ́bí fi jíṣẹ́ àmì ta tún lọ́mẹ́sìn ta fóúnjẹ tí àmọ́ kó wọ́n máa rántí tí mo wí o wọ́n bí ọ́ o man nàbí yúká tààlà nẹ́bì rẹ̀ sẹ́ẹ̀mọ̀ tún máa béèrè hun
àbí ohun tí wọ́n kàn retí lọ́dọ̀ rí kọ́ kẹ̀kẹ́ Muhammad ó sì ti páàsì ṣé n ti ń jẹ́ sínú ìtumọ̀ ẹ̀ ní pé ta ni wọ́n tẹ̀lé láyé gbogbo ohun tí ń bẹnu rẹ́kọ́ọ̀dù rẹ̀ yìí mọ́lúdì ta ni ànábì wo la rán sí ọ tó ẹ̀ńtọ́ bá wa dákọ̀ ọjọ́ náà máa mú rẹ̀ kalẹ̀ àmọ́ ò gbọ́dọ̀ dákọ̀ ànábì ò ní rí wí ànábì wí bẹ́ẹ̀ ànábì lẹ́ni tí ó tẹ̀lé mi Muhammad ó lé lẹ́nu ẹ̀ kò ní lè wí sallallahu alaihi wasallam ànábì ní yọ́ mọ̀ pé la adiri ìrántí tí ọmọ wínú ń bẹ náà àdíthì bẹ́ ànábì yọ́ mọ̀ ní bígbà tí yẹn fẹ́ rántí nǹkan yà á sì mọ́kí ní ẹ̀ ò lè rántí mọ́ nígbè pọ́ tẹ̀lé lódodo torẹ́ lómi ń tan rẹ̀ jà àti wá lè kéèyàn ọha látàyé kó gbèrú wọ́n gbé sí ti àlìkìyámọ́rù o n ti ń bẹ lára rẹ̀ ní ó ṣe kíní òní òjò lè dáhùn kọ́dà bọ́ lọlé kéwúrí bọ́bá ké lódodo ànábì lọ tẹ̀lé wallahi ọ̀rọ̀rùn fún ọkọ̀ pé Muhammadu mọ tẹ̀lé sallallahu alaihi wasallam àmọ́ bọ́ bá ti tẹ̀lé ọwẹ́ lómi tó wí o ẹwà jọ lọ pàdé níbi tí ẹ ti pàdé torí èmi ọmọ tí ń sọ ọmọ ànábì Adama Ọlọ́run ó gbìyànjú púpọ̀ fún wa láti pé ẹ má sọnù àyà kan mọ rántí nísìn àwọn kan bẹ ṣe tọ́nì ní ànábì tí wọn ìyẹn ni pé òun ní ń fún àwọn wáyìí ṣètọ́nì ní ń sọ fáwọn pé báyìí ló kù tẹ́tù sí Olúwa wá ní sẹ́mọ̀ pé tí ń ṣètọ́nì ó ṣe lálìkìyàmà ara àṣẹlẹ̀ àlìkìyàmà tọ́lọ̀ fi tèmi rẹ̀ jí Olúwa ní kamathalil insani إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين صدق الله العظيم Ọlọ́run jí sọ̀rọ̀ kọ́ mẹ́rin dé àgbé mi ẹ̀bá kí ó tán kọ́ mọ́ sí صدق الله العظيم o torí gbọ́ àgbà akọ́rà mọ́ gbọ́ ti dọkùnlára ó náà wí bẹ́ àmọ́ lè wá bẹ́ẹ̀ pé òdodo lọ́lọ́run sọ la fẹ́ wí kí lolúwa wí ń bí ni pé ẹ fúra ẹ̀yàn máa nẹ́bí Adama tí ṣètọ́nì ń mí sí tẹ́yìn náà ń wí jáde yìí ṣètọ́nì ó padà dé lálkìyámà ìkọ́lá lè ń sáà ní fún òun náà lọ sọ fọ́ máa nẹ́bí Adama pé kọ́tọ́ lọ́hun yọmọ wá tí ọ sórí ṣètọ́nì ìjọ tó bá ti àchíìvù éèmù rẹ̀ lára tiẹ̀ yóò fi wọlé yóò tún lọ bòmí ìwọ́ ó ti dèwọ́nu yóò tún lọ bẹ́lòmí iṣẹ́ tó ń ṣe nù iṣẹ́ tó lòun ọmọ ṣe náà nù ló fi ní kọ́lọ́hun ó sẹ́hùn kù pé sétò òun ti bàjẹ́ nítorí Ádámà yìí gbogbo àwọn arọmọdọ́mọ rẹ̀ náà kọ́dà Ọlọ́run sọ gráfíkálì fún wa ó ní ṣètọ́ni lóhun ó dúó áyẹ̀mí nìyí wà á ṣàmá òun ó dúó lọ́tún òun ó dúó lósì òun ó dúó wájú òun ó dúó lẹ́yìn ń bẹnu Suratul A'raf fi bẹ́ẹ̀ chapter 7 al-Qur'an al-Karim pé ibi tẹ́ bá yọ ẹ máa wò òun ni gbogbo ń tà ń wí yìí bí ẹ bá apply common sense yọ mọ̀ pé ránunràun ní kéyàn ó jòkó ti ń tà Nábì ò ṣe ń tà Abubakar ò ṣe ń tí Umaru ò ṣe ń tí Imamu Maliki ò ṣe ọwọ́ àpọ̀ dáadáa wọn ń lọ ní àbọ̀ mẹ̀sìn jù wọ́n lọ tí ṣètọ́ ni ọmọ wa tán pé dáadáa ló ń ṣe àmọ́ Olúwa ní bí ó ti máa tì nínú ẹni ọba dé ó tì wọn falamma kafara níjọ́ tó bá ti wá àchíìvù tó ti rí pé ọkọ̀tọ̀ lọ́n tán Olúwa ní kí ni ṣètọ́ ni ó wí fún lálkìyámà sẹ́mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ tán ẹ wo àwọn ọ̀daràn wọ́n bá kó àwọn criminals tí wọ́n kọ́kọ́ mú àwọn ọmọ kéékèèké sẹ́mọ̀ káwọn ọmọ kéékèèké lọ́wọ́ kọ́kọ́ máa tẹ́ ọwọ́ ètètè tẹ́ ká ní wọ́n ti wá wà ní bóyá ní police custody wọ́n wà nù túbú àwọn ọlọ́pàá lápẹ̀jú wọ́n wá rí ọ̀gá àwọn múnjọ́ kan naturally sẹ́ríńjọ́ tí àwọn ọmọ yìí bá rí ọ̀gá wọn ò tí mọ̀ pé ọ̀daràn lòun náà wọ́n ti mú náà ní o confidence kọ́kọ́ sí kíní yọ́ kọ́ wọlé sí wọ́n lágbé yes ọ̀gá ti dé àbíbẹ̀kọ́ Olúwa bí ó yé wa pé yóò rí bẹ́ẹ̀ lálkìyámà náà gbogbo ẹni ó tẹ̀lé Ṣẹ̀tánì òun náà ó retí pé bàbá ta ọkùnrin náà ní ọkùnrin ta tẹ̀lé òun náà ní àìbó náà ló dá sí tọ́mọ̀ retí bí i ẹlẹ́wọ̀n tí ó mọ̀ pé irú nǹkan kan náà lòun àtọ̀gá lónìí tí confidence rọ́ tó ti ní kọ́ngbé yes ọ̀gá ti dé ọ̀gá tí wọ́n kọ́ àkọ́bù sóhun náà lọ́wọ́ nísìn Olúwa ní bọ́bá di bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń retí pé Ṣẹ̀tánì ní tí ó pé yes èmi mo ní wọ́n ṣe gbogbo ẹni tí ń sọ fún yín láyé ń gbé pé jẹ́ bá gbé ẹlòmíì ní
nàbà níta ló ní ẹ mẹ́tì kírun nísìnyẹ wí pé àwa ni a sì gbẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run kò tó bẹ́ẹ̀ wájú ọlọ́run kò ibẹ̀ ta ni ta lòun kò tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run. olúwa ní ṣètọ́nì bá wọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n ti pé ọ̀gá ni ṣètọ́nì wà ní falamma kafara qala inni bari'un minka sẹ́wọ̀n báwọn ọ̀daràn jí máa lejú ṣètọ́nì èmi ọ̀mọ́rí ìtumọ̀ bari'un náà sẹ́mọ̀rú the shock of life lèyìn irú ṣọ́ọ̀kì téyàn òrírí láyé ẹni tó ti ń rò pé bọ́tí ẹ̀sẹ̀ káàkiri kó yá iná díẹ̀ ọgọ́ bá wa bọ́tí kọ́dà àbú ipọ́gọ́ fún wọn lówó náà ni kọ́gọ́ wá pé mọ̀mọ̀jì mọ̀ rí ṣe ò nífẹ̀ẹ́ dákú pé ọ̀gá èmi mọ̀ ní ìwọ ọ̀ta ní mọ̀mọ̀jì mọ̀ rí. olúwa ní ṣètọ́ ni ó ṣe bẹ́ẹ̀ o inni bari'un minka èmi ọmọ rí o kí lèmi rẹ̀ papọ̀ ètò wa burú jù ìbẹ̀nú Al-Qur'ani o olúwa ní tó túnkù tí ṣètọ́ náà wà fi kún tí wọ́n fi pa wọ́n yẹ́yẹ́ ṣètọ́ náà bá ní inni akhafu Allaha Rabbal Alamin èmi tó yẹ kémi gẹ́ ń bẹ̀rù ọlọ́wọ́ ọba gbogbo àgbáyé èmi lè mí ò pé kó ṣe ń tó ló ṣe èmi kọ́ mi ò mọ́ rí o inni akhafu Allaha Rabbal Alamin èmi tó yẹ pé olùbẹ̀rù ọlọ́run lèmi gẹ́ níjọ́ tí ò sí padà wáyé mọ́ lélẹ́yìí o sọ̀rọ̀ kí tó bá pín láyé ló ti jẹ́wọ́ bá ń fọ́ ó tètè gbogbo wá síta ń ṣe ikú tètè bọ́ lọ́wọ́ ẹ̀ là ń wí bọ́ bá dó díjọ́ inni bari'un minka inni akhafu Allaha Rabbal Alamin ó yíwó yí ẹsẹ̀ fún ọjọ́ kò sí à ń padà wáyé wá tún ṣe mọ́ ẹnu ń ta hunhunhun àti ń tọ́kàn àti ń jọ́kàn tá mú pé ọdún náà òun lè yí dín kalẹ̀kùn yí náà kéré sí ṣé wọ́n gbà pé wọ́n máa bí ọlọ́run sọ gbà torí ká máa gbára wa sọ̀rọ̀ pẹ̀lú common senses dépò tẹ́nìkan wà sọ fún ọ pé òun ṣàjọ̀dún ọjọ́ bí olúwa tí wọ́n náà ó sì tún lè pé mọ lẹ́bùn àbí wọ́n ó sì gbẹ́bùn fún ọ náà ó sì gbà pé wọ́n bí olúwa ní sórí pé ọmọ tó ń ṣe torí náà ẹmẹ́jà gbé sínú kọ́ntẹ́kìtì tí ó bára wọn mu Islam kí a má balagbàgbé wa ṣe dáadáa kọ́dà bí ẹ̀ṣẹ̀ lẹ́sìn wa òun láti ń wílẹ̀ kan ní pé kọ́dà Islam fẹ́ kí wọ́n máa rí kíni beauty Islam ẹjẹ́ wọn rí dáadáa wa èyí tó bá fẹ́ ẹlòmíògbé ẹ̀mí fẹ́ kí wọ́n rí mi lálákàtà kìtì ni nítorí tí wọ́n fi rí ọ ń bẹ kẹrin ọyẹ wọn lè sọ pé níbi wọn bá mú yàn pé kówó Nàìjíríà jẹ ẹyọ tí mùsùlùmí kò mẹ́ mùsùlùmí tó mọ̀ pọ́lọ́wọ́ bí òun lálìkì àmọ́ kí ló fẹ́ wá ń bí owó kíkó jẹ sí wọ́n rí yíò wí ibi tí ó ti wá fi pé ọwà tolerant yàn ni pé kọ́ mọ́ ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí olúwa tí wọ́n sì gbà pé lámúyẹ̀ lídí wà lámú yóò àmọ́ sọ́mọ̀ kọ́ nẹgẹ́tì lámúyẹ̀ lídí wà lámú yóò ládì rẹ ọlọ́run ọba tí ò bí mata ìbí ẹnìkan wáyé fún ọ pé wọ́n bí olúwa ń jọ báyìí ń sì ń gbẹ́bùn fún ọ̀wọ́ náà ń gbà ọwá ní àwọn àfáàtún wọn ní kí wọ́n máa jẹun kí ní alákatakítí kọ́ ni wọ́n àwọn ni wọ́n mọ̀ tí wọ́n ń sọ ní ìwọ ni oró làákàyí ẹnìkan pé kí wọ́n má bá mùsùlùmí àti tí èsè mùsùlùmí ṣe ìsìláàmù lẹ́ ọ̀gbọ́dọ̀ sáburú sálábàgbé rẹ̀ kódà bí èsè mùsùlùmí jí orí dáadáa rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìṣe dáadáa sáwọn Yahudi tí wọ́n jọ ń gbèlú Ànábì abùn wọn lẹ́bùn Ànábì arajà lọ́dọ̀ wọn bí wọ́n bá ń kó mọ́ bí wọ́n bá ń ṣe ìyàwó ẹjẹun àmọ́ ń tọ́ bá ti jẹ pé ọdún tí ọ̀wọ́nú ẹ̀sìn tiẹ̀ bí mo ti bí ọ yìí ṣé wọ́n gbà pé wọ́n bí ọlọ́run kí lẹ nìkan wà pé ọdún abí ọlọ́run ní ń gbé fún ọ tí wọ́n náà tẹ̀wọ́ gbà ó sì ń ké lámúyà lédí wà lámú yóò ládì àwa láti fún wàhálà yìí èmi máa sọ àwa gbogbo ẹni tó bá wà nù pọ́blẹ́mù yìí bẹ́ẹ̀ ìwà mọ bí ti ṣe oṣooṣì fatiwa wọn mọ bí nísìn ara fatiwa tí wọ́n mọ̀ bí ẹjọ́ sí ká dóúnjẹ yẹn nù ní àbí ká fi ṣe sàárà fáwọn mẹ́lá kí ni wọ́n gbà sí tó dọ̀rẹ̀ sí ọlọ́run torí bọ́ bá dóúnjẹ nù ọ̀daràn sọ́lọ̀ ní ọmọ sóúnjẹ ọmọ rí oúnjẹ láre torí mùsùlùmí mi ti ń tan rẹ̀ ní pé yọ gbà bí wọ́n bá ti wá lọ tán yọ wà ní ọmọ lọ dà sí dustbin ntọ́lọ̀ ní ose kọ́hùn òun tó ń sẹ́lọ̀ ní
àyà sì wá lọ gbé fún àmọ́lá ìtí wọ́n bá jẹ kí ló dé tó ń gbé fún yẹn ìsìláàmù ní pé ntọ́ ọba lè jẹ ọgbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ fẹ́ lómi jẹ awala fa wàhálà yìí fúnra wa lọ́rùn ní tìtorí pé àkídà wa ìmẹ́sìn lọ́wọ́ wa ń lẹ níjọ́ òun kò le tó báyìí nígbà táwọn náà ti mọ̀ pé lakum dinukum waliya din wọ́n bá sọ pé àánú ẹmọ́bìnú inú ìsìláàmù àmọ́ ẹmùkéjò ní ìtẹ́ ǹkó mọ́ sẹ́wọ̀n ká jẹun kódà bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó ọmọ yìí tẹ́ fẹ́ ṣe yẹn ájọ jẹ́ gangan àmọ́ ṣe rí léyìí tọ́ra àwọn náà bẹ́ẹ̀ bá tọ́ọ̀tì eré àkànnú ẹ̀sìn tiwọn tí ó gbà láyé àwọn ò ní tijú o àwọn sọ fún yín pé wọ́n ti sọ ní church pé ká máa tọ̀ àwọn gbogbo wọn náà gan máa ṣe àhá ṣe rí ẹni tí ọba ti ní kó wàhálà bá rẹ̀ from day one tẹ́ bá ti pàdé ní òtíjẹ wọn mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ní kó wàhálà bá rẹ̀ lọ́nà wo ọpa léyá ọni wọn lọ gbẹ̀ràn léyá fún wọn wọn wá gbé ti Christmas wá ìwọ́kọ̀ èèyàn bú ní ọ èèyàn gíní èèyàn bú ní ọ lójú gbogbo ayé nígbà tí wọ́n ń fún wọn èyí ṣe tí wò ṣe kí ni àmọ́ bẹ́ẹ̀ bá ti jí ó yé pé a nípa ọ̀rọ̀ ayé o a máa bára wa ṣe àmọ́ ẹ̀ríǹgà tẹ́sìn ò ti jọra wọn ẹ̀nì tó ipọ́tọ̀ lè tẹ́yìn gbà pé ọ̀nà làní oyin ẹjẹ́ kún kálukú ọmọ ntí Kùránì wínú lakum dinukum waliyad èyí wọn ò síjà ń bẹ̀ yín lẹ́fà wàhálà síra yín lọ́rùn látàrí à ń tijú àfẹ́ jẹ́ wọn mọ́ àfẹ́ ọlọ́run sàmọ̀nà wa o ọjọ́ ti lọ eléyìí tí a wí náà ọlọ́run jẹ́ wúlò fún wa kò sí wá láǹfààní láyé ń bí àti ní alkiyama wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi